Bàbá, àwọn kan kan ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa wòlíì Àgbàlá Gabriel. Àwọn èèyàn jáde, àwọn kan ní lára àwọn tó ti ṣoore fún wọn ní ó bá wọn sùn, àwọn kan ní àwọn kan tí àwọn èèyàn fi ń ṣàánú kò gbogbo ẹ̀kọ́ náà fi ń jíṣẹ́. Bẹ́ẹ̀ lóríṣiríṣi wọ́n ní ilẹ̀ tí wọ́n ń kọ́lé fáwọn èèyàn, tìyá ìbejì ọmọ aráyé àti ti Muyideen wọ́n ní ilẹ̀ wọn náà kọ́lé sí. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Bàbá náà làwọn èèyàn ń sọ nípa ẹ̀. Kí ni nǹkan tí ẹ̀yin rí sọ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run? Ṣé gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa òjíṣẹ́ Ọlọ́run yìí, kí ni nǹkan tí ẹ̀yin rí sí? Ẹ ṣé olóòtú. Nǹkan tí mo rí sí ni pé bákan lọ̀rọ̀ àbí bá méjì dẹ̀ ni. Ọ̀rọ̀ míì gbà míì ó lè jẹ́ òtítọ́ ni. Ọ̀rọ̀ míì ó dẹ̀ lè jẹ́ àhemú bí àhesọ ọ̀rọ̀. Nítorí tí ìgbà míì dẹ̀ ni táwọn ọmọ aráyé ò bá rí kékeré kan wọn ò ní fi kún. Ìgbà míì dẹ̀ ni wọn ò dẹ̀ ní rí nǹkan kan wọn á dẹ̀ mú bẹ́ẹ̀ tí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ni òtítọ́ máa bá. Mi ní sọ nǹkan kan ju pé ọ̀rọ̀ Ọlọ́run máa fi bá Pastor Gabriel sọ̀rọ̀ nínú ìwé Daniel orí 11 ẹsẹ̀ 32. Ẹ̀mí Ọlọ́run fi yé wa pé tí èèyàn bá ba májẹ̀mú jẹ́ náà tí kò gun májẹ̀mú Ọlọ́run, tí irú èèyàn bẹ́ẹ̀ tó bá lè mú tí ó bá mọ Ọlọ́run pé kó mú ọkàn ara rẹ̀ le, from there a lè máa ṣiṣẹ́ agbára, because iṣẹ́ tí wọ́n ń ṣe yìí iṣẹ́ agbára ni. Kò yí sísà kẹ́nìkan kó máa kówó jọ lọ́dọ̀ ènìyàn kan kó máa kó fún ènìyàn káwọn èèyàn dẹ̀ máa ṣàánú fún kan máa gbọ́. Á jẹ́ pé ẹni yẹn gangan nínú kan ti róòtọ́ kan pẹ̀lú ẹ̀, tàbí kó jẹ́ pé òun gan ń ṣiṣẹ́ agbára kí gbogbo ìran yẹn kó lè ṣe kíni kó lè wá sí ìmúṣẹ. Téèyàn bá wá ṣe bẹ́ẹ̀, ibi tí wọ́n bá ti ń jẹ tí wọ́n bá ti ń ṣe òun ló ti ń jẹ. Ìyẹn kan. Ìkejì ni pé wọ́n bá mi sùn wọ́n bá mi sùn nígbà tọ́jọ́ ń ṣe náà tó dùn mọ́ wọn kò sẹ́nikẹ́ni tó gbọ́, ṣùgbọ́n nígbà tó máa wá ìṣubú ẹ̀ òun nìkan náà wá ń sọ síta. Ìyẹn ni Pastor Àgbàlá máa fi wá kíyèsára. Nínú ìwé Daniel yẹn náà máa bá wọn sọ̀rọ̀. Ìwé Daniel orí 11 ẹsẹ̀ 31 kan mọ̀ pé irú nǹkan tó wà ní 31 yẹn òun ló fẹ́ ṣẹlẹ̀ sínú ìjọ yìí. Ṣùgbọ́n tí àwọn bá ti wà tán bá lọ sí ẹsẹ̀ 32 tí wọ́n bá gan májẹ̀mú Ọlọ́run tí wọ́n dẹ̀ mọ Ọlọ́run ní Ọlọ́run tó bá yẹ pé nǹkan tó ń ṣe ní lóòótọ́ kan jáwọ́ kúrò, tó yẹ pé wọn ò dẹ̀ ṣe kán mú ara wọn le. Ẹ̀rí ńgbà tí irú kan báyìí tó kojú ìran tí Dáfídì ní, wọ́n di pé àwọn Amálẹ́kì wọ́n gba ẹ̀tọ́ ẹ̀ lọ, tó dẹ̀ yẹ pé wọ́n bá ìjà gidi, wọ́n kó ẹ̀tọ́ ẹ̀ lọ tí kò sí nǹkan kan fún un. Àwọn ẹlẹ́gbẹ́ wọn bẹ̀rẹ̀ sí bàjà, wọ́n fẹ́ sọ lókùúta, ṣùgbọ́n Bíbélì sọ pé Dáfídì mú ọkàn ara rẹ̀ le, nítorí pé iṣẹ́ yẹn wọn kò yẹ kán fi sílẹ̀ o. Ẹ̀yin tẹ́ bá ràn wọ́n lọ́wọ́ ẹ túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́. Ẹ lo ọ̀nà tó tọ́ àti tó yẹ tẹlifíṣàn, because àwọn tán ti rí gbàlà púpọ̀ táwọn àfojúrí táwọn kan bá tí rí gbàlà tó, tàbí tó yẹ pé bóyá nǹkan kan dà wọ́n pọ̀ kíní kan. So now kán wá bó ṣe máa ṣàtúnṣe, because nǹkan tí arákùnrin yẹn ń ṣe kò yí sí fọ́pọ̀lọpọ̀ èèyàn láti ṣe o. Kó o máa gba ẹ̀tọ́ kan kó máa fi tọ́jú àwọn èèyàn kan kò yí sí o. Tó bá dẹ̀ kọ́lé sórí ilẹ̀ tó bá ti fún wọn fine, kò bá jẹ́ pé òun náà ni sí ọ̀fun wa ń bẹ̀, kò bá jẹ́ pé nǹkan míì náà ló wà. níwọ̀n bàtà ẹ̀pọ́n ti yọ̀ǹda. níwọ̀n bàtà tó ti fún wọn nílé yẹn àwọn ló ní, wọn bá wà nínú estate yẹn, wọn bá wà nínú compound yẹn, tọ́lọ́mbà dẹ̀ á ṣe tiwọn fún wọn, àwọn náà fúnra wọn á ṣe kíni wọn á lọ kọ́ tiwọn. So irú iṣẹ́ tárákùnrin yẹn ń ṣe, mo tún sọ lẹ́ẹ̀kan sí, kò easy, ṣùgbọ́n àwọn èèyàn máa ń gọ̀yàn. Kárákùnrin yẹn kàn mọ̀ pé aṣọ funfun lòún wọ̀, kélépo má ṣe kíni kó má ṣe dídọ́dọ̀ ilépo àtọ̀dọ̀ iléèdú kó fúnra rẹ̀ kókó rẹ̀ níjànú. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Èso ìmọ̀ràn tí mo lè gbà wọ́n nìyẹn. Mi ì rẹ́dí àti bá ẹnì kankan wí, ṣùgbọ́n bọ́n ti gbàgbọ́ lórúkọ Jésù ọ̀run á ràn gbogbo wa lọ́wọ́. So mo dẹ̀ ti fẹ́ fàsìkò yìí sọ̀rọ̀ lórí gbogbo àwọn ọmọ ológo. Ẹ̀yin ọmọ ológo ẹ wá ń bí, ẹ̀yin tá a ti dá sílẹ̀ látọwọ́ Ọlọ́run láti kúrò nínú ìyàwó ènìyàn, ẹ̀yin tí ẹ fẹ́ rógòlù, ẹ̀mí Ọlọ́run pa á láṣẹ pé kí n gbé product yìí kí n present ẹ fún gbogbo ẹ̀yin tó fẹ́ là lọ́dún yìí, gbogbo ẹni tó fẹ́ lu àlùyọ tó fẹ́ ṣe rere, gbogbo ẹni tó fẹ́ rógòlù tó fẹ́ mú ògo ẹ̀ kúrò ní kọ̀rọ̀, gbogbo ẹni tó ti dá ògo ẹ̀ àbí tó ti sọ de yẹn àná. Ọlọ́run sọ pé òun á dá ògo yẹn padà, òun á dẹ̀ sọ de ní ilé. Wá gbọ́, àwọn èèyàn mẹ́ta náà máa ń pè fún product. Àwọn ẹlòmíì kò níwájú Ọlọ́run, ṣùgbọ́n ilé yìí tí Ọlọ́run fún wa yìí, ọ̀nà ìrọ̀rùn tí ó kó wájú Ọlọ́run tí ò dẹ̀ ń ṣe nǹkan téèyàn ò lè afford àfẹ́ni tí ò bá nógo ẹ̀ lónìí kan.
ṣùgbọ́n àwọn tó bá nógo lò in tí wọ́n máa avoid ni tí wọ́n á wá dán Ọlọ́run yẹn wò ká mọ̀ pé lílé 7 àwọn nọ́mbà tó máa pè nìyẹn 070-360-38757 níbikíbi lágbàáyé tó bá ti pè máa send product yẹn sí ẹ ògo ni forúkọ Ọlọ́run. Ẹ ṣé.